báwa ṣe ti ń gbọ́rọ̀ tó ṣe pé ọ̀rọ̀ bá ti sọ ó ti mọ̀ pé ó pẹ̀lú ló sọ̀rọ̀ ni bẹ̀rẹ̀ Sàràfí ní sọ̀rọ̀ ni ọ̀ ń dá gbogbo ẹ̀ mọ̀ gbogbo ẹ̀ ló ń dá mọ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún àwa tọ́lọ́run wá fi oore nì náà tó fi kẹ́ ǹjẹ́ ó yẹ ká dúpẹ́ jàmá kí ló dé tá a sọ pé àní lè dúpẹ́ kí ló dé tá a fi sọ pé nǹkan tọ́lọ́run ṣe fún wa ò tó wa kí ló dé tá a fi máa sọ pé báwo lọ jẹ́ dúpẹ́ ọpẹ́ kí ló ń fẹ́ dún nísìn kí ni mo fẹ́ dúpẹ́ sí nísìn kí ni mo á dúpẹ́ lé lérí kí ni mo ní Allahu Akbar asa kalamun jahiliya àwọn gbólóhùn ìmọ̀kan ni ẹjẹ́ ajá kọwọ́ fún bẹ́ẹ̀ kò sí ohun tọ́lọ́run ò ṣe fún kálukú a máa ṣe tó jura ẹni lọ ni àtọ̀dọ̀ Ọlọ́run lè ní sì ti wá àjùlọ ni látọ̀dọ̀ Ọlọ́run lè ní ti wá Ọlọ́run ló tó bẹ́ẹ̀ bí ó sì ti mọ ọbẹ̀ títí táyé òfin ní jáyé mọ́nu nípa àjùlọ agbé àwọn kan ju àwọn kan lọ apá kan ní kí wọ́n ga ju apá kan lọ apá kan ní kí wọ́n lówó ju àwọn apá kan lọ dọ́lọ́run ṣe ti ètò rẹ̀ nù ni àmọ́ gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́run dá pátá kò sí ẹnìkan nínú wa tọ́lọ́run gbàgbé kò sí àwọn kan ń sun búkà ẹ̀gbọ́n Ọlọ́run ní kí wọ́n mọ sunú ilé ò ní dúpẹ́ àwọn kan ń bẹ láti mọ́lé nísìn ìwọ kan sùn ọ̀ ń harun ò sì tún dúpẹ́ ọwọ́ pé kò sówó kò sí nǹkan ni wọ́n ń pariwo owó ó ṣe pàtàkì ọlọ́mọ ta wá lósì àmọ́ owó náà tá à ń pariwo yìí náà ǹjẹ́ gbogbo owó náà la lè fi bí Ọlọ́run pé Ọlọ́run dákun fún mi lówó ní gbogbo ọ̀nà kì í ṣe gbogbo ọ̀nà àláàlí téèyàn máa fi ń bí Ọlọ́run pé Ọlọ́run kẹ́ mi Ọlọ́run kẹ́ wa Ọlọ́run kẹ́ gbogbo àwọn ìyá wa nínú ìsìláàmù ẹni a lè tọrọ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kódà nínú àwọn ọ̀kẹ́ tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run káì Ọlọ́run ni mo tó ń retí pé béèrè ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ́ béèrè ìkẹ́ Ọlọ́run ìkẹ́ tí e tán nígbà jẹ́ pé Ọlọ́run gbogbo nǹkan ní ọ̀tẹ́ Ọlọ́run nìkan ní ó kù kulla shay'in fani illa Allahu baqi hadu samadu la yamutu habada ó kí Ọlọ́run ẹ jẹ́ gbogbo wa lọ dúpẹ́ ẹ jẹ́ lọ dúpẹ́ ẹ jẹ́ máa dúpẹ́ lọ́sàn-án wa lóru wa níyàlẹ́ta wa ẹ jẹ́ máa dúpẹ́ bàbá wẹ̀gbẹ́ wa ẹ jẹ́ máa dúpẹ́ bàbá wo wájú ẹ jẹ́ máa dúpẹ́ bàbá wẹ̀yìn ẹ jẹ́ máa dúpẹ́ bàbá wo àwọn ọmọ tọ́lọ́run ṣe fún wa ẹ jẹ́ máa dúpẹ́ ọpẹ́ ni wájib ọ̀rẹ́ yẹn ni ká dúpẹ́ ọ̀rẹ́ yẹn ni Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó sọ púpọ̀ nípa ọ̀rọ̀ ọpẹ́ náà ìyẹn gbọ́dọ̀ máa dúpẹ́ ni laylan wa nahara agbọ́dọ̀ máa dúpẹ́ ni lóru wa agbọ́dọ̀ dúpẹ́ lọ́sàn-án wa agbọ́dọ̀ dúpẹ́ wà fi kulli awqati àti gbogbo àyè tá a bá wà agbọ́dọ̀ máa dúpẹ́ ni Ramadani yìí nísìn Ọlọ́run ní kó sojú ẹ̀mí wa nínú ọpẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ tí ò sojú tí wọ́n ti lọ Ọlọ́run bá wa kẹ́ wọn èyí tí ń tún bọ̀ nísìn kò sí garanti pé ní ó bá èmi láyé kò sí garanti pé ní ó bá wọn náà agbọ́dọ̀ tún bí Ọlọ́run ní ibi ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ọdún báyìí Ọlọ́run jẹ́ ká gbáyé ṣe tá a bá wá ṣe náà Ọlọ́run kó gba ìbádà wa asa wajib waskuruni askurukun waskuruni wala takfuruni Ọlọ́run ní ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run gangan ló sọ bẹ́ẹ̀ waskuruni ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run askurukun kémi Ọlọ́run dúpẹ́ fún yín waskuruni ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run askurukun kémi Ọlọ́run dúpẹ́ fún yín waskuruni ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run fala takfuruni ẹ mọ̀ ṣe àìmoore sẹ́mi Ọlọ́run ẹ gbọ́ waskuruni ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run lọ́sàn waskuruni ẹ dúpẹ́ fún mi lóru waskuruni la ilaha illallah muhammad rasul ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run ní gbogbo ìgbà askurukun tẹ́ bá wá dúpẹ́ kémi Ọlọ́run dúpẹ́ fún yín waskuruni ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run fala takfuruni ẹ mọ̀ ṣe àìmoore sẹ́mi Ọlọ́run ẹ mọ̀ ṣe kèfèrí sẹ́mi Ọlọ́run èmi ni mo dá yín èmi ni mo mọ̀ yín
èmi ni mo mọ yín èmi ni mo tọ́mọ wá yín ẹ wá dúpẹ́ fẹ́mi Ọlọ́run wàṣkúrú níhìn. iná lẹ́ ń gbọ́ ní iná ní gbogbo àwọn ọmọ ìyá wa nílòmí tẹ́ ń gbọ́ wàṣkúrú níhìn. Allahu akbar kabira. Dápọ̀ Ọlọ́run kàwá sínú ẹni tí ó lè dúpẹ́. Ká máa dúpẹ́ wájib ọ̀rẹ́ yẹn ni bẹ́ẹ̀ bá wá ń dúpẹ́ náà kí ni àǹfààní ọpẹ́ tá a bá ń dúpẹ́? Àǹfààní ọpẹ́ ni pé bẹ́ẹ̀ bá ń dúpẹ́ Ọlọ́run ní tẹ́ bá ti dúpẹ́ la in sakaritum la asidanakum òun Ọlọ́run ó ṣàlékún oore fún yín ń ṣàlékún ìgbéga fún yín ń ṣàlékún ìrọ̀rùn fún yín ń ṣàlékún ìṣẹ́gun fún yín ẹ̀rí ẹ wo àwọn bẹ́ẹ̀ bá ń dúpẹ́ fèmí Ọlọ́run Ọlọ́run kọ́ ní waskuruni askurukum tẹ ẹ dúpẹ́ fèmí Ọlọ́run kémi Ọlọ́run ó dúpẹ́ fún yín. Tẹ bá gbọ́ nẹ́ẹ̀sì ni dáadáa ẹ ti mọ̀ pé ọpẹ́ dúdú wájib ọ̀rẹ́ yẹn ni. Bàbá wa dúpẹ́ náà ọba tó láyé tó lọ́run ọba tá à ń ṣe ń ròyìn yìí kò sí ohun tọ́lọ́run ọ̀ká sí. Ìzàn Ọlọ́run fúnra rẹ̀ ni wá ń sọ̀rọ̀ pé ẹ dúpẹ́ fèmí Ọlọ́run kémi Ọlọ́run ó dúpẹ́ fún yín. Ọlọ́run tó láyé tó lọ́run ní sọ bẹ́ẹ̀. Ẹ bá dúpẹ́ fèmí Ọlọ́run kí n dúpẹ́ fún yín ẹ dúpẹ́ fèmí Ọlọ́run ẹ mọ́ ṣàì moore fèmí Ọlọ́run. Al-Qur'ani tó wá sọ pé la in sakaritum la asidanakum la in sakaritum la asidanakum gbogbo ẹnikẹ́ni tí ń bá ń dúpẹ́ fèmí Ọlọ́run la asidanakum òun Ọlọ́run ó ṣàlékún oore fún òun ó ṣàlékún ìrọ̀rùn fún òun ó ṣàlékún ìgbéga fún òun ó ṣàlékún ìṣẹ́gun fún. Àmọ́ wala in kafaritum ẹnikẹ́ni tó bá ṣe àìmoore sí mi Ọlọ́run inna asabi la shadid Ọlọ́run wá mú inna wá ọ wá fi rinlẹ̀ Ọlọ́run ní dájúdájú òun Ọlọ́run òun jẹ́ níyà asabi la shadid ìyà tó tọ́ ẹlẹ́ta ìlérò Ọlọ́run má fi jẹ ẹnìkọ̀ọ̀kan wa má fi jẹ gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam. Jama ọdọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìwọ̀nba ohun tọ́lọ́run bá ṣe fún ọ yóò tó ọ dúpẹ́ lórí ẹ̀ kó lè di púpọ̀. Gbogbo ohun tí wọ́n máa ń wò ni pé látijọ́ yìí mọ́tò tí mo ń lò mọ́tò náà ó ti gbó kẹ̀kẹ́ ni lágbájá ń gùn kíní kan ń ṣe kíní kan ohun tẹ́ máa ronú ni ìwọ́n ń lo mọ́tò ọ̀pọ̀lọpọ̀ sì rinṣẹ́ tí wọ́n kú ni ó ronú lọ bẹ́ẹ̀ ni. Al-Qur'ani ni wa man yatafakkaru illa ulul albab àwọn tí ó lè máa ronú nípa ọ̀rọ̀ èmi Ọlọ́run iná làwọn tí làákàyè wọn pé wọ́n ń ronú pé lẹ́kan lè wọ́n kọ́ ọ̀fẹ́ kí lére ó di mẹ́ta àwọn kan sì ń ṣubú kà ó ronú nípa yìí ni kò pé alhamdulilayi rabbil alamin Ọlọ́run mo dúpẹ́. Ó ń sunkún ibi ó ti yẹ kó ṣe pé káwọn ọmọ yóò pọ̀ jù báyìí lọ àwọn kan sì wáyé tí wọ́n fi padà sọ́dọ̀ Ọlọ́run ò gbúrò ọmọ. Ẹ̀yin ronú lọ bí ẹni nǹkan ní nǹkan lẹ́ẹ̀mọ́ fẹjú sí alájà alágbájá ó di kíní méjì tán lọ ó di ilé kíní tán lọ ó di kí ló kàn tiẹ̀ pẹ̀lú ẹ̀ èyí Ọlọ́run ṣe fún ọ iná ẹni ó dúpẹ́ lórí ẹ̀. Àwọn kan bẹ ọmọ pariwo pé ìlú Mọ́kà yìí ń wù mí lọ mo fẹ́ lọ Ọlọ́run ní ẹ̀rọ mọ́. Alájà alágbájá ó di ẹ̀kẹta tí ń lọ Mọ́kà ó di ẹ̀kẹrin àkọọ́lẹ̀ tiẹ̀ nù ni èyí túgbà tí wò ó tí ì lọ ni mo nírètí níwájú Ọlọ́run pé insha Allah Mẹ́kà yìí Ọlọ́run ló ṣe nírọ̀rùn fáwa náà kọ́ wa mọ̀ dúpẹ́. Àsìkò tí ò tí ì lọ ni a mọ̀ dúpẹ́ ni tó bá ń dúpẹ́ lásìkò ìgbà tó ò tí ì lọ ni náà fúnra ara Ọlọ́run fúnra ara rẹ̀ ní ó rárá lànà náà nírọ̀rùn. Ṣùgbọ́n àárín ni náà ẹ̀yin tọ́lọ́run kẹ́ ní lómi ń yabẹ̀ kò ní dàrú ẹ̀yin tọ́lọ́run kẹ́ nílò lòmí ń bí tọ́lọ́run fún yín gbogbo ohun tí ń bẹ lọ́wọ́ yín nínú owó tẹ́ ń rí ni ẹ̀yin kọ́ lẹ ní Ọlọ́run ló ní a fún yín ni ṣùgbọ́n lórí ohun tọ́lọ́run fún yín ni ẹ mọ̀ wá ìdáyàtúlà ìtọ́sọ́ní àtọ̀dọ̀ Ọlọ́run torí gbogbo ohun tí èèyàn bá ní tí ó bá ṣe ìdáyàtúlà Olúwa kò ní gbádùn ayé. Ẹ mọ̀ wá ìdáyàtúlà gbogbo yín tẹ́ ń gbọ́rọ̀ lọ lásùbà yìí ẹ mọ̀ rò pé bóyá pé kinní kan Ọlọ́run ní mọ́ sọ̀rọ̀ ẹ sì jẹ́ ká tẹ̀lé òdodo nínú ọ̀rọ̀ gbogbo àwa tọ́lọ́run kẹ́ ẹ dẹ́kun torí tọ́lọ́run ẹ wá ọ̀nà báwo lẹ́ ṣe ná owó yín sójú ọ̀nà tọ́lọ́run ẹni ṣe ọ̀rẹ́ yẹn púpọ̀ torí gbogbo ilé mẹ́fà ilé méje ilé mẹ́jọ ilé mẹ́sàn-án ilé mẹ́wàá tí ń bẹ ta níní kò sí ohun tó burú ń bẹ àmọ́ ẹ mọ rántí pé gbogbo ẹ̀ lẹ́sẹ̀sìnrò gbogbo ẹ̀ àwọn èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ yín
ẹ ṣàánú wọn ẹni ṣe pàtàkì púpọ̀ wọ́n ń kó orí mọ́kà bí orí ẹ̀mẹ́fà bí orí ẹ̀méje nínú àwọn mọ̀lẹ́bí yín náà àwọn kan ń bẹ tí wọn ò tí ì lọ àárín tí ipe wọ́n Ọlọ́run dákun fáwọn náà dáadáa ṣe ìyá alágbájá ẹ̀yẹ múra lọ́dún ni ìyá làkàṣègbè ẹ̀yin náà múra lọ́dún ni ìyá alágbájá ẹ̀yin náà múra lọ́dún ni ara ọpẹ́ ni nánu ni ó fi ń dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run mo máa dúpẹ́ lórí àwọn ọ̀dẹ̀ra tó ṣe fẹ́ mi wa asibaka aleikum ni amahu sọ iratan wa batinatan ìdẹ̀ra Ọlọ́run ó dáàbò ẹlòmíì nínú kẹ́ Ọlọ́run á dáàbò ẹlòmíì Ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ ẹ̀yin tí Ọlọ́run kẹ́ níbí ẹ dákun torí Ọlọ́run ẹ̀yin náà náwó yín sójú ọ̀nà ẹ̀tọ́ Ọlọ́run àwọn tí ń gbìyànjú ọlọ́mọdé wọn lọlẹ̀ láíláí àmọ́ pé ká pé àmọ́ gbúra aláàjì ìpè aláàjì kan ní klọ́ọ̀bù ni wọ́n náwó sí ẹnì kò ní ládàá kódà kò sí làádàá ń bẹ̀ ohun tó wà ń bẹ̀ ni pé èèyàn ó jìyà láyé ló sì jẹ́ lọ́run tí ọba jáwọ́ ìnáwó sí tójú ọ̀nà ẹ̀tọ́ Ọlọ́run èní ṣe pàtàkì púpọ̀ ẹ̀rìn àwọn ọmọ òrukàn lọ́wọ́ ó ṣe pàtàkì púpọ̀ àwọn ẹbí yín ẹ̀rìn wọn lọ́wọ́ ó ṣe pàtàkì púpọ̀ ara fa ama bìní ìmàtì rọ̀bíkà fahadis ara rẹ̀ náà nù ní fa ama bìní ìmàtì rọ̀bíkà fahadis Ọlọ́run ní ìdẹ̀rẹ̀ mi Ọlọ́run tí mo bá ṣe fún yín ẹ ṣe àfihàn rẹ̀ ara rẹ̀ náà ní pé lágbájá ẹ múra làkàṣègbè ẹ múra surprise àwọn orin lẹ́ẹ̀mọ́ ṣe àwọn pé à ń rìn yẹn lọ́wọ́ àwọn orin ni ó ní lára ọpẹ́ ni ẹ mọ̀ fi dúpẹ́ fọlọ́run pé ọlọ́mọ máa dúpẹ́ o ọlọ́mọ máa dúpẹ́ o ọlọ́mọ máa dúpẹ́ o ẹ máa ẹyin lẹ́ẹ̀mọ́ ṣe àmọ́ pé ẹ wá jẹ́ ànàníyà ipe ntara tèmi nìkan mo fẹ́ kó ṣe pé lòmí ọ jẹ́ tèmi nìkan mo fẹ́ kó ṣe pé gbogbo ọkọ̀ tó wà níbí báyìí kó jẹ́ tèmi nìkan mo fẹ́ kó ṣe pé àwọn ilé tó wà ní gbogbo tókìn yìí báyìí kó jẹ́ tèmi nìkan níbo ló fẹ́ gbé lọ sẹ́sì mọ̀ pé bí èèyàn bá kọ́lé méjì mẹ́ta bóyá ọ́fíì àlọ́kọ́ aláàjì sì kọ́ ẹ̀yẹn débi duplex tó kọ́ yẹn ọ́ fine gbogbo ẹ̀ ṣe é rí àwọn ọ̀ṣọ́pọ̀ ń bẹ̀ àmọ́ ńgbà tó sùn ìsàlẹ̀ lónìí ó tún wá padà lọ òkè lọ́la ńgbà ọdọ̀ tún lọ ó tún wá sọ̀kalẹ̀ wá sàlẹ̀ inú àwọn ìyàwó tó fẹ́ náà wọ́n ti lọ sílé àwọn fámìlì pé báláàjì ń ṣe ń ṣe lẹ́jọ́ mẹ́ta yìí kò yé èèyàn torí wọ́n lọ tọ́jú èèyàn ni èèyàn fẹ́ gbádùn ni èèyàn fẹ́ gbádùn ni ọba sì kó àwọn ọkọ̀ kalẹ̀ tó ṣe pé ọkọ̀ náà lọ lóríṣiríṣi èyí tó ra ní 20-something million èyí tó ra ní 30-something million ọ gbọ́dọ̀ súnbẹ̀ tọba ti ń sunú ọkọ̀ ní ìsìn tó sùn lónìí tó sùn lọ́la wọn pè tọ́ bálájí ṣe ń ṣe yé wa o ọ̀rọ̀ yóò yé wa mọ́ kò yé wa mọ́ o ẹ ṣàánú wa o abẹ́ ẹgbẹ́ ẹ dákun ẹ gbà wá o ọ̀rọ̀ ní ọwá fẹ́ yé wa o ẹ jẹ́ mọ̀ pé inú ọkọ̀ yìí wọ́n sùn lánàá wọ́n sá ní inú ọkọ̀ làwọn fẹ́ sùn ni ẹ̀rí bọ́rọ̀ ayé ṣe mọ kò jù bẹ́ẹ̀ náà lọ izan ẹja nẹ́wò wa sójú ọ̀nà ẹ̀tọ́ lọ́hùn ara ọpẹ́ nù ni fa ama bìní ìmàtì rọ̀bíkà fahadis ẹni ṣe pé à ń ṣe kárí mi à ń fi ń dúpẹ́ fọlọ́run ni Ọlọ́run ní ìdẹ̀ra mi Ọlọ́run tí mo ṣe fún yín ẹ ṣe àfihàn rẹ̀ àtàrà àfihàn náà ni pé kẹrin àwọn èèyàn lọ́wọ́ ọpẹ́ ọ̀rẹ́ yẹn ni waskuruni askurukun táwọn èèyàn bá béèrè wípé kí ló dé ẹ sọ pé Ọlọ́run fúnra rẹ̀ ló sọ pé waskuruni askurukun ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run askurukun kẹ́mi Ọlọ́run dúpẹ́ fún yín waskuruni fala takfuruni ẹ dúpẹ́ fẹ́mi Ọlọ́run ẹ mọ́ ṣàìmọ̀re fẹ́mi Ọlọ́run ohun tí Kùránì sọ ni ohun tí Kùránì sọ ni anabi Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ ni afalam takun abudan sukuran ẹ̀yin ò ní í sí lára àwọn tí ó mọ̀ dúpẹ́ òjíṣẹ́ ńlá alayé lọ́run ni anabi Muhammad sallallahu alaihi wasallam afalam takun abudan sukura ṣé wo ní sí lára àwọn tí ó dúpẹ́ ni ó yẹ ká dúpẹ́ ọpẹ́ jíjẹ ọpẹ́ mímu ọpẹ́ rírí ọpẹ́ dídé ọpẹ́ gbogbo ọpẹ́ ni agbọ́dọ̀ dúpẹ́ ni agbọ́dọ̀ wájib ọ̀ràn yẹn ni ká dúpẹ́ fọ́lọ́run ṣùgbọ́n àwọn tí ó lè máa dúpẹ́ fími Ọlọ́run kì í ṣe gbogbo èèyàn torí pé a ṣe àwọn ọkàn àwọn ẹlòmíì ní àkìtàn ibi tá à ń da ilẹ̀ sí ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ gbogbo àwọn ọmọ ìyá wa tí ń gbọ́ wa lónìí ọlọ́mọ ṣe tiwa náà bẹ́ẹ̀ àkìtàn la sí ọkàn ẹlòmíì bẹ́ẹ̀ ṣe rí níbi tí wọ́n bá ń dalẹ̀ sí bẹ́ẹ̀ bá lọ da tùràrí bíntù síbẹ̀ nígbà tẹ́ bá fi débẹ̀ ẹ̀ ní gbóòórùn tùràrí bíntù mọ́ òórùn lẹ̀ nílẹ̀ mọ́ gbọ́ níbi tí a tẹ̀ ń le dé àwọn tí ò ní gbọ́rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ fún wọn wọ́n mọ̀ dá sẹ́gbẹ́ kan ni kí ni ń sọ òun lọ́ba wa kówó jọ ni òun lọ́ba lówó wa ni òun lọ́ba wa ṣiṣẹ́ wa ni
òun ló bá mi kó dúkìá jọ ni owó tí ń bẹ lọ́wọ́ mi òun ló bá mi ní ọlọ́run nírọ̀ ni owó tí ń bẹ lọ́wọ́ rẹ gangan ìwọ kò ní èmi ni. Allahu akbar jalla jalaluhu. ìwọ kò ní alimaulu maali wa jannatu jannati owó tẹ̀yìn ń pariwo ni ẹrù pé ilẹ̀ ní. bó bá ṣe pọ́ àlá ní ni àbá máa kóló àlìkíyàwó ni. Allahu akbar. rí kójú tí ọmọ ànábì ádámà. Jalla jalaluhu. ọ̀rọ̀ owó ẹ lò ó díẹ̀ ní ọ̀ṣọ́ orí ilẹ̀ lọ́lọ́run fi ṣe ọba ti lò ó díẹ̀ níwọ̀nba ó sì kó ń bẹ́ẹ̀ tó bá ṣe pé àwa la bá ní ni a kò lo àlìkíyàmọ̀ ni pé tọ̀ ń gbọ́ jẹ́ pé àwa la ní àmọ́ kó nǹkan wa lọ èyí tó wà ní bank èyí tó wà káàkiri àwọn ṣíàsí wa àwọn nǹkan wa àbá máa du gbogbo ẹ̀ lọ ni àmọ́ impossible kò lè ṣeé ṣe ìwọ̀nba tó o bá lò ó sì gbọ́dọ̀ lówó torí kì í owó tá à ń pariwo yìí náà kì í ṣe pé gbogbo owó la lè fi tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé fún wa. Gbogbo owó tún kọ́. kì í ṣe gbogbo owó. ẹ ṣáwó. kì í ṣe gbogbo owó àwọn owó kan bẹ tẹ́ ẹ gbọ́dọ̀ fi tọrọ tó ṣe pé tẹ́ bá fi irú owó ní tọrọ lọ́dọ̀ Ọlọ́run tó bá fún yín ni ó ṣe kò ń gẹ ìyà fún yín láyé àtàlùkìyà. Allahu akbar ẹja tó bọ̀ yàn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe wà níbí ó yẹ ká ṣàlàyé fáwọn jàmá owó tí a bá ní tọ́lọ́run bá fún yàn tẹ́ bá ti wò pé owó yìí ń bẹ lọ́wọ́ lágbájá òun gangan fúnra rẹ̀ kò lè ná owó ní sẹ́mi ara rẹ̀ owó ní gangan fúnra rẹ̀ kò lè fi tọ́jú àwọn ìyàwó kò lè tọ́jú àwọn ọmọ àwọn ẹbí rẹ̀ ò lè ṣàǹfààní bẹ́ẹ̀ kódà òun gangan nígbà míì ẹ kàn máa rí i pé slippers ni ó máa bọ̀ káàkiri. Allahu akbar. wọn á pé alájí ní owó tó ṣe pé ṣùgbọ́n àmọ́ kì í múra. ẹ̀rí bó ṣe rí ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe tiwa bẹ́ẹ̀ ohun tó wọ́n ní ni pé ẹ rò pé ẹ̀mí tá à ń lò yìí ẹ rò pé ò ní béèrè ọ̀rọ̀ wa ali nafsika alayka haqqu òun náà ní ẹ̀tọ́ lọ́dọ̀ wa tó bá dijọ́ àlìkíyàmà ní ó bá wa fa ẹjọ́ ẹjọ́ ni pé kí ló dé tẹ́ ẹ tọ́jú mi. Allahu akbar. wa ali nafsika alayka haqqu ẹ̀mí wa ó ní àwọn ẹ̀tọ́ ojókòó Ọlọ́run kẹ́ ọ dáadáa àwọn pẹ̀lú àwọn ìyàwó àtàwọn ọmọ ẹjọ́ wà nù lé ó sì rí i pé alhamdulilayi lónìí ẹ̀mí mi sọ fún mi pé àwọn ọlọ́mọ máa dúpẹ́ ọmọ ẹtù la fẹ́ jẹ ọwọ́ ni náà ohun tó kún bẹ́ẹ̀ ni pé ẹ lọ́ọ́ wá gúngún wá ọwọ́ à ń fún un Ọlọ́run sì kẹ́ ọ débi pé o lè pa ẹtù mẹ́wàá tí gbogbo inú ilé ó jẹ tẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. táwọn náà àwọn ọmọ náà pé èní tutù èní dá òní máa da púpọ̀ ó ṣe é nì ìjẹkújẹ lọ́wọ́ à ń jẹ́ kí ọba àdéta wọn máa hílì rẹ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ ni ẹja jáwọ́ ń bẹ̀. wọ́n máa pọ̀lọ̀ bàbá olówó lóde yìí. bàbá olówó ní ń bọ̀ bàbá olówó ní ń bọ̀ ọmọ ọ̀gbọ́n wọn máa hílì rẹ nínú club wọn máa hílì rẹ ẹnì. àṣìlápẹ̀rẹ̀ lára àwọn ọmọ lára àwọn ọmọ lára ẹbí. a gbọ́dọ̀ rí ni ìyàwó olówó a gbọ́dọ̀ rí pé alhamdulillah àwọn alájà wọn ń bọ̀ yìí ọmọ àwọn alájì ni ìyàwó àwọn alájì ni bó ṣe yẹ kó rí ni àwọn ọmọ alájì ni ń bọ̀ yìí bó ṣe yẹ kó rí ni wọ́n ń fowó tọ́jú wọn ni owó ní à ń lò sáyé ni ayé náà lọ́mọ Ọlọ́run sì ní owó tẹ rí ni èmi ni mo lówó mi àmọ́ ẹ mú owó ní kẹ́ ẹ fi ra àlìjẹ́nà èmi Ọlọ́run torí owó èmi mo ní àlìjẹ́nà èmi ni mo ní inú owó tí mo wá fún yín níbẹ̀ lẹ́ẹ̀ ti ṣiṣẹ́ tẹ́ fi bẹ́ẹ̀ yẹn bá lówó láyé tí ò wá bí Ọlọ́run dáyẹ̀tùlá ìtọ́sọ́nà rẹ̀ tó fi wá di pé atúwádìjọ́ àlìkíyàmà àtọ́lọ́run bá nínú jàǹnàmà ó máa ṣòfò. káì ọmọ ṣòfò púpọ̀ ọlọ́mọdé á ṣòfò gbogbo ẹ̀yọ́ ọmọ ya wa nínú lomi bí waskuruni ẹ dúpẹ́ fọlọ́run askurukun kọ́lọ́run ó lè dúpẹ́ fún yín waskuruni fala takfuruni ẹ dúpẹ́ fọlọ́run ẹ mọ́ sa ìmórí sọlọ́run alukurani lọ sọ ó clear anabi ló sì tún sọ lẹ́ẹ̀kẹsì sallallahu alaihi wasallam ó ní man la yaskuru nasa la yaskuru la ó ní gbogbo ẹnikẹ́ni tí ó bá lè dúpẹ́ fún ọmọ ìyá rẹ̀ kò ní dúpẹ́ fọlọ́run ẹni ó sọ̀rọ̀ fún ọ tó rí báyìí tó dúpẹ́ sẹ́ni tó rí ló dúpẹ́ fún ẹni tó fún ọ ní nǹkan tó ń wò pé èwo wá lélẹ̀ yìí ọwọ́ à ń fojú rí náà rẹ̀ kíni kékeré tó fún mi èwo wá lélẹ̀ yìí inú gbogbo tó ń dùn mí yìí. tó ìsàn ọlọ́run tó wá rí tó sì pé ò lè rí látòdìríkulẹ̀ àbùsọ̀rù wà ó wá yòdìríkulẹ̀ àbùsọ̀ràn wà ó wà latiful khabir ojú ti rí ọlọ́run ò sí ọlọ́run kò sí ojú náà wípé mo rí ọlọ́run bì kan àwọn tí wọ́n wò hàn nínú àwọn kan nínú àwọn wòlíì ni nínú àwọn kínní ni nínú àti wọ́n mọ̀ kúrọ́ pé bákan ni irọ́ ni gbogbo ẹ̀
la tudrikul absar ọlọ́run ní ojú tí rí èmi ọlọ́run ò sí o àmọ́ wa huwa yudrikul absara èmi ọlọ́run lèmi ń rí yín gbogbo bí tẹ́ wà èmi ọlọ́run ní ń rí yín ìsàn ẹ̀yin ọmọ ìyá wa nínú ìsìlámù waskuru ní ìmọ̀ padà síbẹ̀ torí pé ohun tá à ń sọ lónìí ọ̀rọ̀ nípa ọpẹ́ ni ọlọ́run ní ẹ dúpẹ́ fẹ́mi ọlọ́run askurukun tèmi ọlọ́run ní ò dúpẹ́ fún yín ohun tọ́lọ́run bá ṣe fún ọ níwọ̀nba dúpẹ́ lórí ẹ̀ sì jẹ́ ó tó ọ torí pé ìwọ nìkan kọ́lọ́run dá ó tún dá lómìíràn ohun tọ́lọ́run bá bùn ọ́ sì jẹ́ ó tó ọ. ìwọ nìkan kọ́ àwọn èèyàn ń bẹ láyé ohun tọ́lọ́run bá bùn ọ́ sì jẹ́ ó tó ọ. sì jẹ́ ó tó ọ. ohun tọ́lọ́run bá bùn ọ́ sì jẹ́ ó tó ọ. sì jẹ́ ó tó ọ. ìwọ nìkan kọ́lọ́run dá ó tún dá lómìíràn ohun tọ́lọ́run bá bùn ọ́ sì jẹ́ ó tó ọ. a máa dúpẹ́ lórí ohun tọ́lọ́run bá fún ni ẹ dúpẹ́ waskuru ní askurukum waskuruni fala takfuruni ẹ dúpẹ́ fẹ́mi ọlọ́run kí mi ọlọ́run dúpẹ́ fún yín wo dúpẹ́ òní dúpẹ́ àìdúpẹ́ ní ó mú yẹn kọlu ọlọ́run ni àìdúpẹ́ ní ó mú yẹn wọ jàǹnàmà tẹ́ ẹ bá ti lè dúpẹ́ fọlọ́run pé ohun tó ṣe fún mi yìí ìní kà á sí gbogbo ohun tí ọ̀dà ní nǹkan ṣètọ́ lánàtúláì alẹ́ yìí àṣetọ́ nísìnyí yìí ẹ mọ́ gbàgbé bí Ramadan ṣe ti ń lọ yìí gbogbo àwọn sàábé mọ́ ń sunkún ni gbogbo àwọn ẹni ọlọ́run náà wọ́n máa ń sunkún ni wọ́n máa ń sunkún pé ha 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 oṣù oríire ń tún lọ oṣù uẹsẹ ń tún lọ oṣù kẹ ń tún lọ oṣù gẹ ń tún lọ ọ̀pọ̀lọpọ̀ àmọ́ wá sọ pé wasalamatu ya Ramadan ya Ramadan wasalamatu ya Ramadan ya Ramadan wasalamatu ya Ramadan ya Ramadan. àwọn ọmọ wa sunkún wasalamatu ya Ramadan. Allahu Akbar. àwọn ọmọ wa sunkún laylan wa nahara wọ́n máa sunkún lóru lọ́sàn-án torí pé wọ́n mọ̀ pé oṣù yìí báyìí tó ti lọ nísìn agbárangbára tọ́lọ́run ni mo fi dé ṣètánì àtàwọn ọmọ rẹ̀ wọ́n tú kalẹ̀ ilẹ̀kùn nùnẹ́ tọ́lọ́run ni mo ti gbogbo ẹ̀ àti jahannama ni àti jẹ̀yìmí ni àti làásà ni ọlọ́run ni mo ti gbogbo ẹ̀ lásìkò yìí mo wá sí ilẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ àlìjẹ́nà ti firdaus ọlọ́run ni mo á sin kalẹ̀ àlìjẹ́nà tẹ̀lé àdìní á sin gbogbo ẹ̀ kalẹ̀ àti wíńdò rẹ̀ ẹ̀rí tí wọ́n bá ti di pósùn lọ nísìnyí pam ẹ̀rí nígbà náà àwọn ìwà kíwà kódà àwọn tí wọ́n ṣe sìnẹ́ àgbọ̀lọ̀ ló ń pa ẹni o àgbọ̀lọ̀ ló ń pa ẹni àtẹ̀mí tí ń ṣe wáàsí àtiwọ́ tó ń gbọ́ wa náà ọlọ́run ṣàforíjì fún wa gbogbo ọ̀nà tá a fi ń gbà ṣe ọlọ́run ṣàforíjì fún wa àmọ́ ẹ dákun jàmá ẹ jẹ́ a máa dúpẹ́ àfáwa Muhammadu sọ́ọ̀là ilé tí wọ́n fẹ́ atọrọ àlàáfíà tí ò ní tẹ́ àtọrọ fún yín ọlọ́mọsá ṣe dáadáa fún yín ọlọ́run ṣe dáadáa fún gbogbo àwọn ọmọ ìyá wa nínú Islam gbogbo ẹ̀yin alájà wa tí ẹ̀ ń gbúrò wa àwọn alájì wa ní gbogbo ilẹ̀ yìí lápapọ̀ tẹ́ wà nínú Islam pápátá ìṣòro tí ó bá wa tá a fi kúrò nínú Islam ọlọ́run ní mú bá wa àmọ́ ẹ dákun torí tọlọ́run ẹ jẹ́ ká máa dúpẹ́ ẹ jẹ́ a máa dúpẹ́ àfáwà Muhammad sọ́ọ̀là àwọn tí wọ́n rí pé àsìkò yìí nǹkan pọ̀ nínú rẹ̀ púpọ̀ àsìkò náà máa ṣe jákàtẹ̀lẹ̀ fìtìrì ẹ̀sàkàtẹ̀lẹ̀ fìtìrì àwọn èèyàn máa ṣe tìkọ́ọ̀fù àwọn gbogbo oríṣiríṣi nǹkan ní bẹ tí wọ́n máa ṣe lásìkò yìí àwọn èèyàn máa yọ sàká ẹlòmíràn pé sàká ní yọ ẹlòmíràn pé oríṣiríṣi àwọn sàká ní sì ń bẹ tó jẹ́ sàárà àti èsì sàká àwọn kan máa yọ sàká wọn àmọ́ sàká ni ó ṣe déédéé sàárà kò ní jẹ́ sàkát kò ní jẹ́ sàkátì kò ní jẹ́ sàkát torí ó yẹ ká Islam kì í ṣe pé ẹ̀sìn tẹ́ kẹlẹ́ mọ́ fífẹ́ ẹnu ṣe o ìfẹ́ ẹnu kọ́ o èèyàn wá ìmọ̀ nípa rẹ̀ ni gbogbo nǹkan tí èèyàn bá sì mọ̀ nípa rẹ̀ á béèrè ipe ẹ dákun báwo ni báwo lọ́lọ́run sọ rí báwo lè ànábì ní ká ṣe egbò ní sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ wádìí nípa rẹ̀ torí bọ́ bá ṣe àwọn nǹkan kankan tó rí pé bóyá wọ́n ló ń kàn kírètì rẹ̀ ní ọmọ jẹ́ bí mèremère lójú rẹ̀ pé mo rí nǹkan ṣe
àmọ́ wájú ọlọ́run ó bí i dànù ni àwa ò ṣe ọ̀rẹ́ mi alayé lọ́run anabi Muhammad sallallahu alaihi wasallam kò ṣerú èyí kí n bòdò wọ́n ti gbé tiẹ̀ wá ọ̀fẹ́ yọ sakat òun fún yẹn lápò mẹ́wàá òun fún yẹn lápò márùn sakat kọ́ yẹn èyí ni ṣe sakat àwọn sakat ẹ bá yọ gẹ́gẹ́ bí àpèjúwe tó bá ṣe pé ẹ bá fẹ́ yọ mílíọ̀nù 3 nísìn nínú àwọn mọ̀lẹ́bí rẹ̀ gangan àwọn tí ń jìyà pọ̀ ńbẹ̀ àwọn pọ̀ ńbẹ̀ nínú àwọn mọ̀lẹ́bí tiẹ̀ gangan tọ́lọ́run wá fàwọ́ dìde tó ṣe pé wọ́n dìde láàrin wọn ọlọ́run lọ́kẹ̀fà ó dìde pé kí wọ́n mọ jíyàn wọ́n wá dìde láàrin àwọn mọ̀lẹ́bí ọlọ́run sì ní tó ta owó tó fẹ́ yọ wọ́n náà ti calculate ẹ̀ ó rí i pé 3 million ní lọ́dún ni ó wá kó owó ní sẹ́gbẹ́ kan owó tó kó sẹ́gbẹ́ kan ni ó kẹ́wọ́ ń bí inṣàlá nígbà táwọn mọ̀lẹ́bí mi náà pọ̀ báyìí tí ìyá sì ń jẹ wọn ẹ pé àwọn ìyá alágbájá wá ìyá làkàṣègbè ìyá làkàṣèta ẹ pé wọ́n wá ìwọ ìyá alágbájá ìwọ gba 500,000 ìyá làkàṣègbè gba 500,000 ó wá pín fáwọn mẹ́fà bẹ́ẹ̀ tó bá lè fún wọn mílíọ̀nù kọ̀ọ̀kan láwọn mẹ́ta fún ní 500,000 àwọn tó fún ni àwọn ní ọ̀tọ̀ yọ kúrò nígbà tí wọ́n bẹ dọdún tí ń bọ̀ inṣàlá rahman tó bá fi ń ṣe awóróbo ni wọ́n ṣe kí ni àlùbáríkà ọlọ́run tó bá ti wọ̀ àwọn ẹni tó ti kó náà ẹni tó jẹ́ olùsí ni. ọ wá mú owó ní ọmọ àárín tí ẹ pé ọ̀rẹ́ mi kan ń bẹ ní àfìlàwọ́ ẹ bá ń fún ní 15,000 ẹ dẹ́kun jàmá ní òfin ra búrẹ́dì ni ẹ jẹ́ agbọ́ ìsìlámù yé dáadáa. àsìkò tó sì sí ni torí ààrẹ ibi tẹ ẹ déhùn bàbá kọlọ́run ṣàánú ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wọ́n wà pé tọ́wọ́n bá yọ sàká ẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ ní ìsìn pé nígbà tó bá gbé sẹ́ńsọ̀ mi fún ẹnìkan ní ẹbí gbogbo eléyìí náà ara ọpẹ́ náà ni ó fi ń dúpẹ́ ọlọ́run mo ti ẹ̀ dúpẹ́ lápẹ́já wọ́n náà dìde tàbí wọ́n náà dìde nínú ẹbí àmọ́ èrò àwa èèyàn nígbà míì yóò máa wò pé èyí tí ẹbí rẹ̀ 2 mẹ́ta tí wọ́n fi dìde tí wọ́n fi kún òun náà yóò máa wò pé kóun lọ ṣe sára ta tó máa jẹ́ pé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì máa fẹ́ pé òun ni kò máa pè nínú ẹbí ẹlòmíì ò tiẹ̀ fẹ́ kẹlòmíì ò dìde báwọn dọ́gba nínú ẹbí ló fà tẹlòmíì fẹ́ yan sàká rẹ̀ sínú ẹbí àbí kó ràn àwọn ẹbí ẹ̀ lọ́wọ́ àbọ̀ká èmi mọ̀ sọ̀rọ̀ ńlákọ́jẹ́ náà mọ̀ sọ̀rọ̀ èmi mọ̀ wọṣọ tàbí dúró mọ̀ wọṣọ ìmọ̀ lu mọ́tò ẹlòmíì máa tó ká wọ́n máa sọ pé létí fún ọ̀rọ̀ mọ́tò ń jẹta irú kí ló rà níbi tẹ́bi ti lo mọ́tò ó mọ̀ ra kẹ̀kẹ́ ń jẹ ni irú àwọn nǹkan báyìí ẹ dákun bẹ́ẹ̀ bá ọkọ̀ àwọn èèyàn kọ́lọ́ wọn ṣàánú wa torí pé ó ti jẹ́ di ká máa pẹ́ nìkan èmi sì ń wò bí ẹni pé bóyá lẹ́nu kọ́ ló bá rira ẹnu ẹbí pé òun lòun lówó jù ní ẹbí ewu ló tún jẹ́ ńgbà tí ó bá rí lómi kúra ẹ̀. náà ṣe rí ohun tó kàn ṣe pàtàkì ni pé hidayatullah ìtọ́sọ́ní àtọ̀dọ̀ Ọlọ́run ṣẹ́rí tí ó bá ti sí fún yẹn àwọn nǹkan tí ó jẹ mọ́ ọ̀rọ̀ Islam lẹ́yìn wọn máa ṣe torí pé ẹnìkan ṣoṣo kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní ń jẹ́ èso ẹ̀dá ọmọ ànábì Ádámọ̀ nìkan ò lè dá kankan ṣe ẹ lè dá kankan ṣe wọ́n nìkan báwo wọ́n nìkan ò lè wà nínú ẹbí kó sọ pé ńgbà náà èmi ni mo fẹ́ kí n mọ ọdún èmi nìkan mo fẹ́ kí n mọ ọdún ní ọ̀rẹ́ ọ̀ ìwọ nìkan kọ́ nínú àwọn ohun tánẹ́bí ohun tá à ń sọ nìyẹn nínú ohun tí a máa ń sọ nípa ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì fúnra rẹ̀ ó jẹ́ àpèjúwe fún gbogbo wa nínú Islam ni tẹ́ bá rí tẹ́nìkan bá ń tọ́ bá da fẹ́nìkan nínú ẹbí tọ́lọ́ ń gbé ga tó sì lówó lọ́wọ́ èròǹgbà rẹ̀ tó bá ṣe pé hidayatullah bá ń bẹ ìtọ́sọ́nà Ọlọ́run bẹ ni wọ́n máa wo ẹ̀yìn pé ó sì yẹ kí lágbájá náà ó yẹ kí làkàṣègbè náà dákun Ọlọ́run bá mi fà wọ́n dìde kémi ní osinmi ká jẹ́ méjì ká jẹ́ mẹ́ta ká lè mọ ọrin ra wa lọ́wọ́ ohun tí Islam fẹ́ nu àmọ́ pé èmi nìkan ní ọ̀rẹ́ ọ kò sí ọ̀nà ní ọ̀rẹ́ ọ torí pé ìwọ nìkan kọ́ àwọn èèyàn pọ̀ ó gbogbo àwọn èèyàn tó bá lọ́wọ́ nú ẹbí náà tó bá wà fẹ́rí kíávù àwọn ẹbí náà ni wọ́n mọ̀ á wò pé àbà sọ pé àwọn èèyàn bí Ọlọ́run ṣe wá náà ni àmọ́ kó àwọn èèyàn mọ́ra ẹkúra yín jọ ẹjọ rin àwọn èèyàn lọ́wọ́ nínú ẹbí rẹ ohun tó fi máyọ̀ wájú nù ni àmọ́ pé wọ́n nìkan lọ fẹ́ mọ ọdún ọgbọ́n pé lágbájá rọkọ̀ inú ọmọ wa bí ọgbẹ́ ọ̀rẹ́ ìbolo ti rówó owó tiẹ̀ gan bo ni wọ́n ti rí. lágbájá kọ́lé inú ọmọ bí. o lè owó tí wọ́n gan ní lọ́wọ́ ọgbà pípé ó ṣèṣirò rẹ̀ afáwa Muhammadu sọ́ọ̀là sẹ́rí ẹni ẹ jẹ́ kí a mẹ́nu kúrò ń bẹ̀ Ọlọ́run kó fi ìtọ́sọ́nà kó fi ṣe déédéé kóńgẹ́ wa Ọlọ́run kó dákun kó fi dá wa lọ́lá torí tí ì bá ṣe bẹ́ẹ̀
àwọn èèyàn dúdú mentality wa ó yàtọ̀ pátápátá torí pé nǹkan tí mo ń ṣẹlẹ̀ ni pé lágboolé ẹlòmíràn fẹ́ kó jẹ́ pé kóun nìkan mọ fọhùn kẹ́nikẹ́ni ìní jàìlíyà ni àìmọ̀kẹ́ni ìwọ nìkan ò lè mọ fọhùn ìwọ níbi tó ti mọ̀ pé ìwọ nìkan ò lè ṣe kò sí ohun tó lè dá ṣe kí ló fẹ́ dá ṣe kò sí nǹkan kan tẹ́ ẹ̀dá kan lè dá ṣe bẹ́ẹ̀ tẹ́ bá lówó lọ́wọ́ tọ́lọ́run bá kẹ́yìn àwọn tí ń bọ̀ lẹ́yìn yín ni rìn lọ́wọ́ irú sàkáàtì tá à ń wí yìí àwọn èyí tó ń lọ yọ síta táwọn ará ilé rẹ̀ sì ń jìyà ìsàkárẹ̀ ọ̀wọ́lé sàkákísàká ló ń ṣe o sàkákíkà kan inṣàlá. tó òun náà ni ẹ ti bọ́ látẹnu àwọn bàbá wa Sheikh Alhaji Abdulnasir Mayowa láti ìlú Sokote ní wọ́n ti balẹ̀ sí ìlú Lomé ní òní tabasiwo ẹ rí i pé wáàsí tòní tí ó jẹ́ ti ọjọ́ Jímọ̀ tó kẹ́yìn Ramadan iná ni àgbà àwọn bàbá ní àlejò àwọn náà sì ní láfi ká gbogbo àwọn àlùfáà tí wọ́n wá sórí àtẹ́gùn ní ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM ní ọdún yìí tẹ́wọ́ tó wá gbọ́ ohun tó tún wá sọ fún wa ọpẹ́ náà tó wá mú wá fún wa ó túmọ̀ sí pé gbogbo wa pátápátá gbogbo Ramadan tá a gbà lọ́dún yìí ọpẹ́ ni kó kẹ́yìn ọ̀rọ̀ ìfimi àtìyín kọ́nà jẹ́ kí á rí àwọn àbá náà pé láàrin ìṣẹ́jú kan sí kejì wọ́n tún padà bọ̀ wá sí orí àtẹ́gùn yìí láti tún wá tẹ̀síwájú torí pé àwọn bàbá wọn ṣàdúrà fún wa wọ́n ṣàdúrà fún wa lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣàdúrà fún wa arìnrìnàjò ni wọ́n àlejò ni wọ́n lóòótọ́ ìlú Tógò náà ní Sòkòdé wà àmọ́ láti Sòkòdé sí Lomé ìrìnàjò náà ni àwọn bàbá wọn ṣàdúrà fún wa ní òwúrọ̀ yìí ó sì dàbí lójú pé àdúrà náà gbà ọpẹ́ lọ́rọ̀ tèmi ó já sí o ó ti já sọpẹ́ nítorí pé ọjọ́ Jímọ̀ yìí ọjọ́ ọpẹ́ ni fáwọn mùsùlùmí ọjọ́ ọdún ni Jímọ̀ tó tún wá kẹ́yìn Ramadan àwọn àbá tó wá jẹ́ pé àwọn náà ni wọ́n tún wá kẹ́yìn àwọn àfáà táwọn gbọ́ sórí ètò yìí ẹ̀rí pé ọ̀rọ̀ tèmi àti ó tọ́ pé ó túmọ̀ sí pé Ọlọ́run ti tẹ ọ̀pọ̀ Ramadan tèmi àti ṣe láàrin ìṣẹ́jú kan wọ́n padà bọ̀ wá sórí àtẹ́gùn láti wá gbọ́ àdúrà lẹ́nu àwọn bàbá wa ní wọ́n bá mi kà lọ.